Ètò ni ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí tọ́lóyìnbó ń pè ní Artist of the Week. IPMI agbétò yìí kalẹ̀ láti fi mọ rírì àwọn òṣèré tán wà láyé tó sì ti kópa ribiribi nídìí iṣẹ́ tíátà, celebrating our living legends both young and old. Lénìí, a fẹ́ ṣàgbéyẹ̀wò àwọn òṣèré tíátà méjì tán jẹ́ arẹwà òṣèrébìnrin tán ti kópa gudugudu méje òun yàyà mẹ́fà lẹ́ka amúlùúdùn lórílẹ̀‐èdè yìí. IPMI aláfibọ̀ ni màá fètò tòní ṣe, mo sì fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi farabalẹ̀ láti wo fọ́nrán yìí títí dópin. Òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ ni Kabirat Kafidipe tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Araparegangan jẹ́. Bákan náà ni Bukunmi Oluwasina tí sinimá rẹ̀ Ayọ̀mísọdolókìkí jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré títí dọjọ́ tòní. Ẹ wo nǹkan tó lóyìnbó ń pè ní comparison la fẹ́ ṣe láàrin àwọn òṣèrébìnrin méjèèjì yìí, ṣùgbọ́n ẹ̀yin olùgbé ètò yìí náà lè máa sọ bí tẹ́ ẹ fì sí láàrin àwọn méjèèjì nígbà tètò yìí bá wá sópin. Kì í ṣe ìròyìn mọ́ pé sinimá Ṣàwòrò Idẹ ló sọ Kabirat Kafidipe Araparegangan dolókìkí òṣèré títí dọjọ́ tòní tó sì ti kópa nínú àwọn sinimá tó ní ìtumọ̀. Kabirat Kafidipe kì kàn déédéé kópa nínú sinimá lásán o. Kabirat Kafidipe remains an actress that knows her onions in the entertainment industry. Tẹ́yìn náà bá wò ó, àwọn sinimá tó ti gbé jáde ẹ rí wípé wọ́n jẹ́ sinimá tó ní ìtumọ̀ tó tún kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Títí dọjọ́ tòní làwọn èèyàn ń béèrè fún sinimá Ọ̀gà, Màláíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our films remains an evergreen movies that people are eager to watch anytime and day. Bukunmi Oluwasina is another actress that knows her onions in the entertainment industry. Báwọn èèyàn tilẹ̀ mọ Bukunmi sí Ayọ̀mí, bó tilẹ̀ jẹ́ pé Kabirat Kafidipe ṣáájú Bukunmi Oluwasina wọlé ṣẹ̀ka amúlùúdùn. Kabirat Kafidipe Araparegangan ti ń farahàn nínú sinimá láti ọdún 1996 nígbà tó kópa nínú sinimá The White Handkerchief. Mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí nígbà tí a gbé Kabirat Kafidipe wá sórí ètò wa Artist of the Week. Ṣùgbọ́n tí Bukunmi bẹ̀rẹ̀ sí ní farahàn nínú sinimá nísànsán lẹ́yìn ìgbà tó jáde lọ́gbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University níbi tó ti kẹ́kọ̀ọ́ níbi tá a ti ń ṣeré tó lóyìnbó ń pè ní theatre art. Látọdún 2015 la lè sọ pé Bukunmi ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tíátà nísànsán. Gbogbo sinimá tí Bukunmi Oluwasina ti ṣe náà ló jẹ́ sinimá olókìkí táwọn ènìyàn rí ẹ̀kọ́ àti ọgbọ́n gidi kọ́ níbẹ̀. Today, Ayọ̀mí, Rántìmí plus few others remains an evergreen movie. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán kan nínú sinimá Kabirat Kafidipe. Bákan náà ni màá fún yín ní fọ́nrán kan nínú sinimá Bukunmi Oluwasina. Ẹ ṣe kí àyìn obìnrin yìí ó ti yá o. Àti fẹ́ ṣe tán kábíyèsí. Wo Araparegangan ó láti jó dáadáa lónìí. Ìwọ ló gbọ́dọ̀ gba kò kíní o. Màá jó dáadáa, ṣùgbọ́n ọmọkùnrin kan wà tó ń jẹ arẹ́sẹ̀já bàtà o. Òun náà ń jó gan o. Ọmọ ọba nìwọ, o sì ń láti jó jù lọ. Yes. Bí mo ṣe láìka máa ṣeré jáde ní everyday. Mo kà nínú. Wọ́n aláyọ̀jú ràn gan. Kó sán sí bẹ̀rẹ̀. I read it in a book that tí èèyàn bá jókòó more than 11 hours in a day, there is 50% probability that the person is going to die in the next 3 years. Rántí mi. You're so intelligent. I know that since I was 8 years old. Akọ̀wé right. Oh, God. Hey. Ṣé ọkùnrin rántí àwọn kan sí? Kí ni? Ó lè ti máa mind mi fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀. Ó ṣe develop singing skills ẹ̀. Ó lè kọrin. Yeah. Really? Yes. At least, only talent ẹ̀ mo ti notice ẹ̀. Serious, so you have a talent. Only you can. It is this song, yes. Only to support composing. Call now. Oh. Ṣé orin tí mo sọ pé mo máa kọ lọ́jọ́ wedding?
Wedding, eh? No, orin tí mo sọ fún wa pẹ̀lú wedding. Oh, yeah, wedding, yeah. Call now. Voice me without come manage pressure one. Mama singer, calling for what? Okay. I've been searching all my life. I don't know who it may be. I don't know is what to be. So mad to me, mutashalari for me, and it's all me coach. Angali yorine, and it's all my moon me do, and so my tire me kale, and love me no matter what. So tell me you love me. So for me, for me. I am all so akpo. You could me away. I'm so akpo. Attack on me. And this love I see, I'm sure it has come to stay. If I were need a room, come on, if I were need a see why. Ba-da-da-da, oh yeah. Timo Bossum, Timo Baji, oh yeah. Oúnjẹ tí mò ń jẹ ta ló ń sọ. Tí máa bẹ́ẹ̀ fi baseline sí wọn, when you play for church right now, I have a slur for you. What happened? Chief Williams didn't believe me in all of this. I'm innocent. How can I ever cheat? Honestly, I don't know what happened. And may Allah forgive me. But I also believe you can never cheat. I don't think you can cheat. But what is the matter? Do you mind? Do you want to talk about it? I don't understand as well. I don't know. Okay, why don't you go to your uncle, Baba Kajola, to come and speak to Chief Williams on your behalf? No. Okay. Just go on time. Maybe I will do that. I believe he'll be at his office now. La ilaha illallah. Subhanallah. Do you need anything? You want water or juice? I better get him water. Let me collect water. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kí wá ní nǹkan tá a mọ àwọn òṣèré méjèèjì yìí mọ̀? IPMI mo bẹ̀rẹ̀ báyìí. Àkọ́kọ́ nìyí. The two of them remains an artist without any scandal in the entertainment industry. That is to say, kò sẹ́nikẹ́ni tó lè tọ́ka sí àwọn òṣèré yìí gẹ́gẹ́ bí oníranù tàbí tó lè sọ wípé a gbọ́ nǹkan burúkú nípa wọn. Ẹlẹ́ẹ̀kejì rèé, both of them are disciplined, well cultured and mannered. Wọ́n jẹ́ òṣèré tán kọ́ nílé eré, tán gba ẹ̀kọ́, tán tún túra wọn bí. Ìkẹta rèé, they are not always in the Nigerian dailies because they love their privacy. Ìtumọ̀, wọn kì í ṣe òṣèré tí àwọn oníròyìn máa ń sábà rí tàbí rí nǹkan kan nípa wọn nítorí pé wọ́n fẹ́ràn ilé wọn, wọ́n sì fẹ́ràn ìkọ̀kọ̀ wọn. Nǹkan tó bá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa wọn lẹ máa mọ̀. Nǹkan bá fẹ́ kẹ́ ẹ mọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀. Ìkẹrin rèé, they have passion for the work they are doing and they produce quality movies. That is, wọ́n ní ìtara fún iṣẹ́ tí wọ́n yàn láàyò. Àwọn sinimá wọn jẹ́ sinimá tó ní kìmí. Ìkarùn rèé, they hardly attend functions in the entertainment circle. If they are not on set, you probably see them anywhere. That is, wọn kì í sábà lọ fún ayẹyẹ kankan lẹ́ka amúlùdùn tí wọn bá ti wà lóko eré bóyá lẹ lè rí wọn. Truly, tẹ́yìn náà bá wò ọ̀pọ̀lọpọ̀ òṣèré ló ti tẹ́ lórílẹ̀‐èdè yìí tí wọ́n sì ń pè wọ́n ní yẹ̀yẹ́ bìrìtì. Ṣùgbọ́n ká yọ tẹ̀gàn kúrò níbẹ̀, IPMI àní ká tún fi tẹ̀gàn sí i. Kabirat Kafidipe and Bukunmi Oluwasina are worthy to be called a celebrity. These are people that worth being celebrated because they are living an exemplary life that is worthy of emulation. Kí wá ní ìyàtọ̀ tó wà láàrin àwọn òṣèré méjèèjì yìí? IPMI mo bẹ̀rẹ̀ báyìí. Tẹ́yìn náà bá wò dáadáa,
ẹ rí wípé yàtọ̀ sí Bukunmi Oluwasina jẹ́ òṣèré ó tún jẹ́ akọrin bákan náà ṣùgbọ́n tí Kabirat Kafidipe ò jẹ́ akọrin kì í kọrin rárá. Kabirat Kafidipe jẹ́ èèyàn pupa tẹ́yìn náà bá wò dáadáa nígbà tí Bukunmi Oluwasina jẹ́ ènìyàn dúdú tí kò sì bóra bí ọ̀pọ̀lọpọ̀ òṣèré ti ṣe sọra wọn di àfihàn ọ̀sán gangan nítorí àti gòkè nídìí iṣẹ́ tíátà. Tẹ́yìn náà bá wo àwọn ọ̀rọ̀ tí àwọn òṣèré kan ti sọ tán jẹ́ ènìyàn dúdú wọ́n ní àìmọye ìgbà làwọn kan ti sọ fáwọn wípé káwọn sọra wọn di òyìnbó káwọn lè bá gòkè nídìí iṣẹ́ tíátà. Ṣùgbọ́n Bukunmi Oluwasina mo bí n pé wọ́n jẹ́ àwọn òṣèré kan tó ṣe wípé a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ènìyàn dúdú tó fi kanra ìyá wa Jùmọ̀kẹ́ George gẹ́gẹ́ bí ènìyàn dúdú tí wọn ò pàwọ̀dà láti gòkè nídìí iṣẹ́ tíátà tó ṣe pé bọ́lọ́run ọba mi ṣe dá wọn náà sì ṣe wà. Bákan náà ni Kabirat Kafidipe ju Bukunmi Oluwasina lọ lọ́jọ́ orí. Tẹ́yìn náà bá wò dáadáa early 80s láti bí Kabirat Kafidipe 90s la bí Bukunmi Oluwasina o. IPMI mo tẹ̀síwájú kò tí ì sí sinimá kankan lórílẹ̀‐èdè yìí tó pa Bukunmi Oluwasina pọ̀ àti Kabirat Kafidipe. Ẹ lè rí fọ́nrán kankan tẹ́ ẹ ti rí Kabirat Kafidipe àti Bukunmi Oluwasina tó ti jọ kópa bóyá gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò àbí bí ọ̀rẹ́ sọ̀rẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ti ṣe díẹ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn ti rí Bukunmi nínú sinimá ó fẹ́ẹ̀ dà pé sinimá àkúdàáyà àti sinimá jagunjagun làwọn ènìyàn ti rí Bukunmi gbẹ̀yìn. Ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni wípé Bukunmi Oluwasina ṣì wà lẹ́ka múlùúdùn títí dọjọ́ tòní. Ẹlẹ́sìn ìgbàgbọ́ tọ́lọ́yìnbó ń pè ní Christianity lẹ̀sìn tí Bukunmi yàn láàyò ní tiẹ̀ nígbà tí Kabirat Kafidipe jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ó ní ẹ̀sìn ìmọ́lẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí jẹ́ tó sì ní sinimá Islam lòun yóò máa ṣe. Tá a bá ní ká wò ó ọdọọdún ní Kabirat Kafidipe Araparegangan máa ń gbé sinimá mùsùlùmí jáde. Ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ obì lórí ìgbà. Sinimá kan lọ́dún kan ní Kabirat Kafidipe ń gbé jáde báyìí. Ará mi ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ nídìí iṣẹ́ tíátà yìí ọlọ́rọ̀ ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Nínú Kabirat Kafidipe Araparegangan àti Bukunmi Oluwasina ta lẹ́yìn èèyàn gbé fún nínú àwọn méjèèjì yìí. Ẹ dírọ́pù kọ́mẹ̀ntì yín sí kọ́mẹ̀ntì section wa. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé àparò kan ò ga jù kan lọ yàtọ̀ sí èyí tó bá gorí ebè mo tún padà sọ̀rọ̀ mi pé ọlọ́rọ̀ ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ ta lẹ gbé fún nínú Araparegangan àti Bukunmi Oluwasina ayọ̀mí. Ẹ dírọ́pù kọ́mẹ̀ntì yín sí kọ́mẹ̀ntì section wa. IPTV YouTube channel ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ má gbàgbé láti láìkì fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Ẹ jẹ́ ń jẹ́ kó di mímọ̀ fún yín wípé nígbà kan rí special edition ń bọ̀ lọ́nà léyìí tá a máa ṣe ní ìrántí olóògbé Bisi Komolafe. Bisi Komolafe jẹ́ òṣèrébìnrin tóun náà ti kópa gudugudu méje ó ń ya àyà mẹ́fà lórílẹ̀‐èdè yìí bí kò tiẹ̀ ló dáwọ́là pẹ́ tọ́lọ́run ọba mi fi pè sọ́dọ̀. Ẹ kú àmójúlọ́nà fún nígbà kan rí special edition in remembrance of the late Olabisi Komolafe. ọ̀nà láàfin. dákun lọ́ọ̀rẹ́ tẹ̀sẹ̀ dúró dè mí bẹ́ẹ̀ mo fẹ́ bólólùfẹ́ mi sọ. kó mọ sòpò dúró kó mọ ọba tiẹ̀ lọ. kí ni èmi rẹ níjà tẹ́lẹ̀ ni. níjà ayẹsẹ ẹgbẹ kan. ọlọ́ọ̀rẹ́ mi ló jẹ́ o. sún ajú dáadáa o. kí ni mo ń ṣe ọgàn náà. àdìgún ọmọ ìjẹ́wọ̀ ni ọmọ ìjẹ́wọ̀ tí màá mọ̀ ń ṣèwọ̀ táwọn ọmọ lẹ́pọ̀ lójú yóò láìfi rẹ̀ kí ló dé. adé ni olùsì adé ló dé tá à ń pè lọ́ba dúró kí ni ìṣòro rẹ náà kí ni ìṣòro rẹ mọ̀ sí àgbákò dúró ká tiẹ̀ wá gbà pé bó o ti rí rè ká gbà kó ní jàgídíjàgàn ni ẹ gbogbo aráàlú pátá nífẹ̀ẹ́jọ́ rẹ̀ sùn mí gbogbo gbà. kí náà ni mo ṣe. kí ìrìn jìngbìn ni dúró kí ló dé tó ti ń múlẹ̀ mọ́lẹ̀. ẹ dá. dúró ẹ ń parí ọ̀rọ̀ mi o ẹ ń parí rẹ o kí ló dé tó lọ wí fún iye mi rẹ gbọ́ gba ọmọ bùn wọn ládìyẹ mú Rónkẹ́. ẹ dákun kẹ́ni kankan mọ́ ń parọ́ ò lè mọ́ mi o kẹ́ni kankan mọ́ ń rojọ́ ò lè mọ́ ń lẹ́sẹ̀ o
Lábísí ni ìmójútó adìyẹ rẹ o àti pé adìyẹ ń gan ọgọ tí adìyẹ mọ̀ ń ṣègbéraga yóò kàn mọ̀ ṣe filenge káàkiri ìlú ṣé ń lóko àjọ ni. Kí ni dé? Ṣé kìí ṣe pé olòṣì ni ọ́ yìí gbọ́ rí àbẹ́ ẹ̀ máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ adìyẹ ṣègbéraga Mọ́rọ́nkẹ́ adìyẹ ó ṣègbéraga